di tú wà nínú wà nínú wà nínú. Ọmọládé. Daddy, ẹ jọ̀ọ́ fi sílẹ̀ náà. Nǹkan mi wà ńbẹ̀ ni. Ṣó ti gbàgbé pé mi ni bàbá yìí ni? Èmi la láṣẹ inú ilé yìí tí mo bá dẹ̀ wí ló yẹ kó gbọ́ ló gbọ́dọ̀ tẹ̀lé. Daddy, mo dispute ìfapẹ́ yìí ni bàbá mi. But ní right to make decision for me now. Why not? Torí pé ọmọ mi ni wọ́n jẹ́. Your own is to suggest, not to dictate. Daddy, tó bá jẹ́ pé lórí. Ilé òní ga títí kò ga kọjá onírè. Daddy, tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ tá a ṣe ń sọ yìí, ká má rí ni Paul wé kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ ti stress mi nínú ilé yìí o. You will leave me with no other choice but to leave this house for you. Kí ló dé náà? Ìfẹ́ pé ẹjẹ́ bàbá mi ò wípé ẹ lọ sọ pé dandan nǹkan ni kì í ṣe kọ́. Mo ní mi ò lè ṣe nǹkan kò ní possible. Ṣé fẹ́ gbé ọkọ mi lẹ́yìn ọ̀rọ̀ yìí ni? Ìwọ náà lè ṣe nǹkan kò possible. Kò possible. Nígbà tèmi tọ́jú wọ láti kékeré. Oh my God, there he goes. Ẹ bá kọ́ ṣẹlẹ̀. I've had enough of you. Mi ò ní ní choice but to work out on you. I'm sorry. Good day, sir. Ọmọládé. Go work out. Kúrò wájú mi. Ọmọládé. Mo dámọ̀ yẹn lójú o, èsì ni ó tẹ̀wọ̀n nípa. Mo dámọ̀ yẹn lójú o, èsì ni ó tẹ̀wọ̀n nípa. Wọ́n ní gbé ìyá tó jìyà púpọ̀ lórí ẹ, bàbá tó jìyà púpọ̀ lórí gìjìn. Mo dámọ̀ yẹn lójú o, èsì ni ó tẹ̀wọ̀n nípa. What's the reason of this noise? Àbí kí ló ń dùn nínú ẹ? 616 mama ṣe wà. Ṣé wà okay? Kí ló ṣe tó ń rẹ́rìn bí ẹni tó fún lábẹ́rẹ́? Kí ló ṣe? Mò ń ṣe assignment àti contribution sí ara ọkọ̀ yìí ni. Bẹ́ẹ̀ ni, ẹ pẹ̀lẹ́. Mo rí pé ó dàpọ̀ jẹ owó kan. Òun ló fa gbogbo igbe àti orin òṣì kọ káàkiri. Orin wo ló ń kọ yẹn náà? Tí orin tó ń kọ yẹn kọ. Orin? Ṣé èmi ò kọrin rí láyé mi? O kọ orin. Sẹ́ni mo ti tọ́ ẹnu borin ní ìsìn pé mo kọ nípa òkú gborin wá fún mi. Ibi aláyé ìgbà kan yóò ti tó bí ọdún kan sẹ́yìn. Ìwọ àmùdá. Ìwọ. Bẹ́ẹ̀ni. O eavesdrop sí conversation mi àti dadi àbí? O létí mọ́ window ń gbọ́ kọ́tà sọ. O wá fi orin bú mi. Èmi ló ń fi orin bú. Ojú orí yín tó yín. O ń kọ orin fún mi. Ó ti di dandan kó deny ẹ̀. Wọ́n máa ń bú ọba lẹ́yìn ẹ̀ ni wọ́n lè sọ lójú ẹ̀. Kò sí wàhálà. Mo mọ̀ pé ó ṣì yẹn. Òun ló máa padà ta kẹ́yìn ayé ẹ̀. Nuisance. Open the gate for me, my dear. Kí lẹ́yìn? Lọ ṣí gate fún mi. Ó ti yé. Èdù àjọwọ́ wá kó wáyọ̀ ọmọnú ọ̀gá. Nuisance. Oh, wọ́n mọ́tò yìí láàárọ̀ yìí o. Mo wọ̀. O wọ́n mọ̀ ẹ̀. Mo wọ̀. Ṣí gate. Try to come and watch drama. Ọmọnú ọ̀gá. Màá make sure pé èmi mo rẹ́ ẹnu ilé ìwà rẹ̀. Okay. Ṣí gate fún mi. Ọmọnú ọ̀gá. Try to come and watch drama. Ọmọládé. Wọn ọmọdé ò mẹ́la. Ó lóun mẹ́la kátakátá. No problem. Yes. Sir, mo bá ní kẹ́ take it easy pẹ̀lú doctor sir. Take what easy? Boss. Kí ni mo fi lọ ẹ́? Kí ni problem ẹ̀? Kí ni mo sọ fún ẹ wípé ó ń ṣe mí? Ọ̀rọ̀ wo ni mo pè é kó dá sí? Idiot. But what? Listen, and listen carefully. Sori tó bá tún utter any statement. Máa fi ẹ ṣe scapegoat. So.
Good day, sir. You're welcome. Yes, sir. Yeah. Monica in file, sir. Okay. Yeah, only the battery, you understand? Oh, God. Adebayo Williams. Well, ẹ sọ pé mo ti rí pé arọ́wọ́ mi láìpẹ́. Thank you, sir. Relax. And hello. Yes, sir. Tell him that we are still very much in power. Is that okay? Yes, sir. Please. Yes. Adebayo Williams. Okay. I know what to do. Hello, Shemilore. What's up? Kí ló ṣe? Bó ló wà? Ó wà nílé? Okay. Èmi náà fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ ni. But máa rí ẹ soon. Even mo ti wà on the road. Jẹ́ kí n kó máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ dẹ̀. Èmi ti wà lọ́nà already. Máa rí ẹ soon. See you soon. Later. Bọ́lá bó tiẹ̀ ló wà ní òun mọ̀ yọ kiri bó ló wà èèyàn ò lè rí nǹkan báyìí kéèyàn fẹ́ sọ fún un yóò mọ̀ ṣe dáadáa kí ni ìwọ nu má jẹ́ kí ni ó bẹ́ mọ́ lójú tó ń tẹ̀ kí ní tẹ̀kútẹ̀ o tó bá ṣe pọ́ùm àwo lọ́nu mọ́ bínú ò yá wa ṣé ó sọ fún mi pé o gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí àǹtí ìwà ọmọ ọ̀gá yín àtọ̀gá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn pò ó kí ibi tí wọ́n tún ti jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ wọ́n tún pò ó tún wá sàn bẹ́ẹ̀ ni ṣe what ní ṣe lọ̀gá sáà ń sọ pé àwọn ò ní gbà láwọn ò ní gbà ní mo ṣe wá rí gbà ayé mọ̀ ti parẹ́ o ẹ̀wúrú ọmọ yìí tí ń bọ́gà kó wàhálà ṣé ìwọ ògbó òjá ni òjá sí. kí ló kàn mí àgbàlagbà ẹ tó so àgbàdo mọ́ọ̀dì ṣé o mọ̀ kó ti da aláwàdà ẹ̀dì ẹ. tó so mọ́ọ̀dì mi o. ìwọ ni tí kò bá ń ṣe pé ìwọ lọ létí mọ́ ìgànná báwo ló ṣe ń fi orin bú ọmọ ọ̀gá. o ní pọ́ìntì jẹ́ kí n sí fún láwẹ́láwẹ́ sórí bó ṣe ń wò mí sórí ibi tí mi bá ti ń ṣe rádaràda mi kí inú ọgbà ó ní mo ti máa ń kó oríṣiríṣi ẹ̀kọ́ ni mo ti máa ń fetí kọ́ jẹ́jẹ́ mi ni mò ń ṣe gọ́lọ́ ibi tí mo ṣe gọ́lọ́ dé mo sáà ti ń gbáriwo fàmífà kí ló ṣẹlẹ̀ mi tẹ̀ rò pé nǹkan mi ló ṣẹlẹ̀ ni àti nǹkan tí ò dáa ni. àmùdá. ó pé já ọkùnrin mẹ́ta àtààbọ̀ ló ń pè ń àmùdá ní ìdọ́lọ̀ ń dálẹ́lá àmùdá ní ìdọ́lọ̀ ń dá ó jẹ́ fún ọ̀yà. àánú ẹ̀ ṣe mí sórí orí ọlọ́lá ẹ̀yẹn ó má dà pé àwọn ayé wọ́n wá mú orí ọlọ́lá ẹ̀yẹn wọ́n dá dúró lẹ́nu iṣẹ́. kí ló dé tí wọ́n fẹ́ dá mi dúró kí ni mo ṣe kí ló le tó bá ń lórí pé mo ká àwọn ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ mo sì fi orin ṣàtúnṣe bẹ̀ ṣé o mọ̀ pé orin ní mọ́ ṣàpèjúwe nǹkan tí èèyàn bá fẹ́ ṣe láyé ìwọ wà àwọn tí máa ń ṣeré orí ìtàgé òun tí wọ́n bá fi orin síwájú èèyàn ti mọ ibi tí fíìmù ń lọ orin ló ṣe ṣàpèjúwe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe èmi forin sọ fún wọn pé ẹ̀kọ́ ọmọ kékeré tó bá mọ̀ ìyá ẹ̀ lójú òsì ni ó ta pàní tí mo ṣe nu ṣé tí mo ṣe ò dáa. ó dùn mí fún ẹ gan pé olúwa fi àgbàlagbà ara àti ewu orí ẹ̀ máa wáṣẹ́ kiri lọ́jọ́ alẹ́. ẹ̀wọ̀n wá ń jà nílé kejì kan yìí
kò burú. Tí n bá fi wáṣẹ́ kiri bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ gbá kinní nílẹ̀ kẹ́ ń dún ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀ ń tẹ̀lé olórin ni. Ẹwọ gbogbo ẹ̀ mọ́rí ẹwọ ìyá ọba bàbá tán ẹ̀ ń ṣe rádaràdà káàkiri ṣé ẹ̀sẹ̀ ni kí n mú information fún yín. Àmùdá òótọ́ sì ló sọ advice gidi ló fún mi o ṣùgbọ́n mi ò lè gbọ́ tí màá fi kó dìgbà tí n bá tẹ́ orí mi gan tiẹ̀ pé tí mò ń fọ̀rọ̀ lọ wèrè. bẹ́ẹ̀ ni obìnrin ò gọ orò wa ló kúkú gọ̀ wá. Grandma ọ̀rọ̀ yóò fi bẹ́ẹ̀ yé mi o. ó dáa jẹ́ ẹ̀nà ń bẹ fún ọkọ lè yọ. obìnrin tó kọ́lé tó kọ́nà tó gbalé ọkọ lọ bóyá ọmọ onílé ọlọ́nà tí ẹni tẹ́lẹ̀ tó wá dẹgbẹ́ ẹni tí ń gbórùlé kan nítorí ọ̀rọ̀ ọkọ. irú àwọn ọkùnrin míì ń gbà mí ọ̀rọ̀ wọn wà dàbí igi tá a torí ègbòdì kàkà kó suná fún ni yá irú ní irú tú wọ́n wàá sọ̀yàwó wọn di bambú wọ́n wàá mọ̀ lù ú bí àlùgbani ń tẹwà. tóbìnrin náà bá wá rò títí pé ìyá ẹ mọ̀ pọ̀ o jẹ́ mọ́ relé àwọn òbí mi ìyá rẹ̀ ò ní láyé o ò lè wá dá lé mo sú bí o bàbá ò ní rárá o ò lè gbé bí o ti relé ọkọ rẹ̀ bẹ̀ ni o mọ̀ gbé ẹ̀wọ̀n obìnrin la wá gọ̀ ni àbí orò wa ló gọ̀ wá. ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá yé mi ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti máa fara mọ́ yín torí gbogbo nǹkan tó bá rújú báyìí ẹ máa ń láyé mi ni. tẹ̀ ga o. nígbà tá a bá tún délé yóò tún ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún ọ. sùúrù lọ́ra owó obìnrin o sùúrù lobìnrin fi gbélé ọkọ. ìní gbà kò lè gbélé ọkọ. obìnrin tí máa ń sọ pé n ò lè gbélé kò ní pẹ́ ń lé ọkọ kò ní dalẹ́ ń bẹ̀. sùúrù la fi gbélé ọkọ o. Oh my God. Kí ni mí ní ilé báyìí sìn yín? Kí ni mo ti fẹ́ ṣe sí táyà ìbá? I don't even know how to change tire. Oh my God. Oh no. Sugar. I don't even know what to do. Uncle, sorry, excuse me, brother. Mo ní little problem ni mo ní flat tire, so I don't know how to go about it. Any flat tire? Tí táyà yín bá jó wà bẹ́ẹ̀ dọ́dọ̀ fọ́gà náà kẹ́ change it sí extra tire yín. Me mo, I don't. Sorry, please help me, please. I don't know me tell mo bí mo ní. I'm not sure I have an extra tire, please. Ṣé ẹni spare tire ni? Problem tí mo ní gangan ni pé mi ò mọ bó ṣe ń change tire. Tell mo bí mo ní extra tire gan. Extra tire? Me ò sure, mo lè wo mo tell mo I just drove the car mo. Ẹ kàn ra mọ́tò káàkiri extra tire. No, I don't know. Can I ship it to you? Okay. Oh, thank God. There's one here. Jack can go. I've never done this. I just drive. Honestly. Thank you so much. Thank God. At least I have the extra time. Sorry. Thank you. God bless you. I really appreciate it. You don't know what this means to me. Okay, shake me. Kí n wo ni mọ́tò ni? No, tata ba wan deliver. Okay, ilé ńkọ́. This big one ńkọ́. No. Okay, ṣé yẹn tó okay. Okay, let me help you. No. Okay. Thank you so much. I don't know what I would have done without you. Ẹ ṣé gan ni.
Oh, thank you so much. Thank you. Ẹ ṣé mo dúpẹ́ gan ni. Kí ni bá ṣe tó bá jẹ́ yín báyìí? Ẹ ṣé gan ni. Please, can I have your number? No, kò need. Ẹ máa rẹ̀. Ẹ wá, uncle. At least máa tẹ̀lé pé yín láti dúpẹ́ kí n tẹ́ fi ẹ̀mí ìmoore hàn. It's so nice. Thank you so much. God bless you. àṣìṣe òbí sọ́mọ bàbá má fi ṣàdánwò mi o orí mi má jẹ́ ń ṣiṣẹ́ o agídí ọ̀dà nǹkan o sùúrù bàbá ìwà òpè yọnu àgbà tó ní sùúrù. Àtinúkẹ́. Ọmọládé ò tí ì wọlé náà. wọn ò tí ì dé sá. Kò dẹ̀ sọ fún ẹ pé òun ò ní wálé. wọn sọ pé àwọn ò wálé. Ó lẹ̀ ní kò dágbére ní tó lọ fún mi. wọn sọ ibi kankan fún mi. What do we want to have? Tani tọmọ báwo? Mo ní vanity is life. Olójú kòkòrò orí má jẹ́jẹ́ ká má jẹ́ nǹkan gbáko ayé àdìtú láyé jẹ́ o ọlọ́run àdìtú wà bá wà tẹrù yó bàbá wà bá ní tẹrù yó ayé àdìtú láyé jẹ́ ọlọ́run àdìtú dákun wà tù wà nínú. Ọmọládé, please come back. Ibo ló gbà lọ látàárọ̀? Jáde láàárọ̀ wá ń wọlé lóru. Àpè aago ẹ kò lọ. Ìwọ náà tiẹ̀ bọ́dà láti pe anybody nínú ilé. Ó kàn kó gbogbo wa sínú wàhálà ṣáà ni. Ọ̀rọ̀ mi ò lè sí. Ogun máa jà ọ́. Ò ń lọ láàárọ̀, you work out on me. Ó tún dé lálẹ́, ó tún work out on me. Ṣógun láyé mi. Adébáyọ̀ Williams, kí ló dé tó ń kọjá yìí ná? Èmi ló ń bá sọ yẹn o. Wọ́n bí mẹ́tàlá ẹ̀dá tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Dúró náà. Ẹ kì í mu. Ẹran bí rẹ̀ ló pé. Láyé. Please don't threaten me. Gbogbo eléyìí tó ń sọ yẹn o kàn ń sọ sápò ara ẹni o. Irú èmi kọjá ẹni tí wọ́n lè máa threaten o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ẹ jẹ́ ká jọ pé pẹ́rẹ́gì kan náà. Ẹ jẹ́ ká gbómi ìjà kan náà ká jọ wò. Wàláhì wà bá mi bẹ́ẹ̀. Èmi mo sọ fún ọ bẹ́ẹ̀. Wọ́n bí bá bẹ́ẹ̀ dáa tó bẹ́ẹ̀. Ìtí màá bẹ́ẹ̀ fà lé agbára ẹ̀ ò ní ká. Ọlọ́run sórí wá gbọ́ o. Àtọwọ́ tilẹ̀ àtọwọ́ ti bí mi tí ẹ wá sàn kankan mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo fẹ́ kó try best ẹ. Mo fẹ́ kó mọ̀ wípé ìwọ lówó àbí màá fi hàn wípé èmi lágbára. Bóyá wọ́n ti gbàgbé pé controller custom lèmi.
sórí àtowó tilẹ̀ àtowó ti bí I am not refunding dime back to you. tó o bá ní ìdọ̀jẹ́ what you need to do is to go and pay the normal thing tó yẹ kó o san. Yes, if not so tọ́jú ẹ̀ bá ti wọ demerit that is the end. There's nothing I can do but my befa you are not getting 10 kobo from me. bẹ́ẹ̀ ni mo sọ ẹ jẹ́ ká jọ file já kúrò lórí fóònù fún mi jọ wèrè ààrẹ orí òpè. àríṣe kọlà wọ́n ọmọkùnrin yóò máa ń gbọ́ràn. kí ni gbogbo nonsense yìí náà I have told you severally wípé má dá sí ọ̀rọ̀ business mi mọ́. eléyìí ti kúrò lọ́rọ̀ business ó ti di ọ̀rọ̀ pàǹdẹ́rùkú bara wa. hello mo ti wọ́n ẹ̀ èmi kọ́ lẹ́nìkan máa threaten mo kọjá arábìnrin mo fi ọlọ́run bẹ̀ẹ́ láyé ẹ̀ má dá sí ọ̀rọ̀ mi mọ́. I'm your wife. I have the right to tell you the truth. What right have you gotten? Don't you know that I am your husband and the head of the family? Mi ìwà ní díẹ̀ kò sọ mí di opó ọ̀sán gangan. Ṣé wọ́n nìkan ló bí? Àwọn ọmọ mi kéré o. Ìwọ nìkan ló bí? Àjọ máa tọ́ wọn ni. Ṣé wọ́n nìkan ló bí? Àjọ máa tọ́ wọn ni. So o believe pé màá da àwọn mọ́lẹ̀ tí wọ́n bá ń ro kúrò mi. Ó máa nìṣó dèmi ni. Kò sẹ́ni tó máa kánjú lọ nínú wa. So I better kó o tètè remain calm. Ṣorí tó bá wá wọn ẹ̀ kò gbọ́, tó bá wọn ẹ̀ kò gbà, òótọ́ ọ̀rọ̀ yẹn màmá bẹ́ẹ̀ sọ. Ṣó ti ẹ̀rí mi mo nẹ́jọ́ tí mò ń bẹ̀rù tó bá di ní àárọ̀ lábáyìí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni máa jí sí. wọ́n bí ẹ dáa look at this very stupid woman obìnrin má bàjẹ́ kẹ́ ẹ kí ni gbogbo nonsense má dé máa sọ̀rọ̀ kò ní jẹ́ kí n sọ don't you realize I am the head of this family má dì pẹ̀lú if care is not taken orí obìnrin yóò pé kẹ́ kí ló máa ń ṣàwọn obìnrin náà mò ń sọ̀rọ̀ business tèmi ò dẹ̀ ń dá sí you go and tell me máa sọ fún ẹ wípé èmi ló lórí ilé yìí èmi ẹ̀kan tí ò gbọ́dọ̀ jẹ́ ẹran kan sí èmi ò gbólógbò abojú kẹ̀rìkẹ̀rì ara ní ọ̀pá aṣọ àbújọ ọ̀pá stupid. hello ọ̀rẹ́ mi báwo ni. kí ló ṣẹlẹ̀ lánàá mo pe nọ́mbà títí tí kò dé lọ dádì náà dẹ̀ tún pé mi wọ́n wà worried pé gbà tó àti mọ̀ pé ò ní wálé àbá ti pe àwọn. wo o fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi lánàá gbà tí mo kó lọ́dọ̀ ẹ̀ o. kí ló ṣẹlẹ̀. mo ní flat tire kò wá ṣe pé mo ní flat tire nìkan ni o ibi tí ó ti lọlẹ̀ yẹn àdúgbò kan tó kọ̀ dá tó yẹ pé in fact ọlọ́run kọ́ ló ní mo máa rí ọ̀pá ṣé mi tí mi ṣe mo ṣe máa ṣe táyà bí o ti yàtọ̀ pé kí n mú kìkì dẹ̀ sáàtì mọ́tò kí lèmi mọ̀ but ọlọ́run á fi bọ̀bọ̀ kan ó fi ṣe gàrí tíra mi bọ̀bọ̀ yẹn ló wá help me. ọlọ́run ṣeun ní ṣe kò ń gẹbi lágbára ọlọ́run. ìwọ ló mọ̀ well he's a cute guy but ó dàgbé bọ̀bọ̀ náà fẹ́ máa fọ́n bákọ̀bákọ̀ mo tẹ̀ fẹ́ appreciate ẹ̀ fún mi nọ́mbà kí ni ó ṣàní kí máa rọ̀ kí máa rọ̀ mo ní well you're lost. ẹ nà ó àṣẹ kí n máa sáré tẹ̀lé mi láti mo dẹni kó fún mi nọ́mbà tó bẹ̀rẹ̀ sí ń lọ tí ó tiẹ̀ dúró ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà nothing much I'm not doing anything. àríra sùn asọ́ lítà bẹ́ẹ̀mi sí oúnjẹ lẹ̀ o. ó like oúnjẹ yà such a foodie wo oúnjẹ wà nílé bọ̀ ṣáà ti mọ̀ pé ẹni tuntun bá fẹ́ fúnra rẹ̀ ló máa mú kó ní freezer tó dẹ̀ máa lọ microwave mi ì lè ṣe wàhálà o. mo trust ẹ ò ń ṣe tíátà ni. ṣé oúnjẹ lẹ̀ fún mi my friend. ìní ó dàbọ̀. àríra later all right then bye. ṣé mi lóore wà lẹ̀ pọ̀ I need to shower. all right ó dàbọ̀. after níbi tó bá ti máa profitable fún mi ìgbà yẹn wọn ni máa go into it ọmọge businessman lè mi máa ń kakú gan. mo wọ ẹ dáadáa mo kó live business gan èmi náà guys ti máa mú àtàkì máa ṣe business papọ̀ ó dẹ̀ máa pay ẹ gan. kò ń ṣe pé just any guy o. you no trust me. mo trust ẹ àwọn tí o mọ̀ wípé wọ́n mọ̀ nípa business yìí gangan ni. mi ì fún ẹ ló fún ẹ ọmọ ìyá mi trust me believe me. hello hi. mama. what's up now.
Babe, can I see you for a sec, please? Okay. Join you soon. Okay. All right. Mama, you shall can I give our voice now? Go. Àṣírí pàdé mi. What's up there? Ojú ẹ̀ yìí kọ́ rẹ lọ́wọ́. I hope all is well. Babe, what were you doing there? Oh, that Sunday now. My junior in secondary school, tí mo sọ fún ẹ ní bó ṣe parking TV. Kí ló kọ́ mi pẹ̀lú yẹn? Sunday kọ́, Wednesday ni. What have you been funny? Joshua ní mi kí n máa bá wọn unnecessary riffraffs. Even the necessary ones, kí n máa associate am pẹ̀lú aládùúgbò yìí ni. On Sunday go Sunday ni, kí ló ṣe now? Oh, they calm down now. Sunday tó ń sọ yìí is very, very industrious. Oh, they mọ̀ pé I don't joke when it comes to business. Oh, really? He is industrious when it comes to smoking bullshit. Arrant nonsense. And you're fagbon for cigar. All of them who are industrious. Joshua, all produce cigar. Excuse me. Excuse you what? Ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ yìí kankan ni o. I won't allow you to bring me down or draw me down in this particular area. Tí mo ti gbé tipẹ́tipẹ́. Mi ò kí bá wọn tó níláárí mi kí bá wọn rìn papọ̀. Ẹ gbọ́. Kí ló fẹ́ gbọ́? Ìwọ kọ́ ló ní life mi. Sunday tí à ń sọ yìí, ó ní business strategies gan. Ṣé ìwọ ló máa sọ fún mi pé kí n bá sọ àbí kí n má bá sọ̀rọ̀ ni? What are you trying to talk about? You mean I should leave your... All right. Tó bá jẹ́ pé èmi nìkan tán aṣọ iná ni wà pọ̀ ṣé aṣọ yìí wà pọ̀. Màámi ìwo ni sí aṣọ ọ̀pọ̀ jù ẹ wo bí ẹ mọ̀jà ń tàn yín o oúnjẹ ọmọ ni o lágbára lọ́wọ́ Ọlọ́run kò wá ní kòrò mọ́ yín lẹ́nu Ọlọ́run tó wá ràn mí lọ́wọ́ á fún mi lágbára láti ṣe jù báyìí lọ. àmín o àmín àmín. Màámi mo mọ̀ yín èmi náà mọ̀rọ̀ ẹ̀dànà ṣe rí ọmọbìnrin tí mo ti ń sọ fún yín látijọ́ yìí tí mo lémi àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de ònìyẹn. ǹlẹ́ ò yá mi ǹdè òní lórúkọ ẹjọ́ àmọ́ bàbá àtìyá rẹ̀ ń kọ́. àlàáfíà ni mà. àdúpẹ́ fún mi. wo kọ́rọ̀ mọ́ pọ̀ jù sórí tó ń bá ti ráwọn adìyẹ ẹ̀ báyìí n tí ń ṣe tán kí ni jíjẹ. àmàlà wà iyán wà kódà wàràǹkàṣí ń bẹ kí n tó bá ti fẹ́ jẹ sọ fún mi kí n rèé sí. ẹ má ṣe yọ̀nù mà tí mo bá fẹ́ anything mo máa wọlé máa lọ sí fúnra mi. níwọ̀ àlejò. alẹ́ kí ni eléyìí àlejò àwọn àlejò tó ń mọ̀nà tó ń lé lọ rè eléyìí gbogbo nǹkan pabí ló ti mọ̀ ẹ̀dùn náà ọmọ yẹn mi ńkọ́ ṣé ó ti lọ ni. mi ò tí ì padà báyìí torí ojoojúmọ́ ni mo fi ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ girama. èmi náà rí bẹ́ẹ̀ ṣe rí látìgbà tèmi àtọkọ mi ti dé gbogbo nǹkan tí mọ́mì ń sọ báyìí kò sí àṣàdànù ń bẹ̀ tí ọkọ mi ò bá lè ráyè máa wá èmi máa padà wá nígbà gbogbo. ẹ lè ṣọ́ọ̀pù kínní máa jó. ó máa jó èyí kó tún yẹ fi hàn sẹ́ẹ̀ ẹ má yẹ kíkí ní ẹ̀dùn mi. ó máa jó ń sìn. ẹni tí wọ́n ti fẹ́. máa kìkì ní ẹwọ́ mi lójú ó ti ń jó ń jó. ṣé
kò ní kú. Kò ní kú, máa ràn mọ́ ògbó yókù sí. Kí ló dé máa kú? Ó máa kú. Àwọn gí yẹn. Ṣòro ti máa mú mi bá. Ó ti ń dùn. Ìyá pot wo la fẹ́ lò? Ìṣesí àti ìwà Ọláwá ni mò ń wò látàárọ̀. Ó wá jẹ́ kó yà mí lẹ́nu pé ṣé àwọn ọmọ dáadáa tí wọ́n níwà rẹ̀ ní báyìí wọ́n sì wà lóde òsì. Ẹ̀wọ̀ má jẹ́ tọ́ ẹ ṣe rí Ọlátúnwò yìí ó kàn jẹ́ ọmọ tó yà lọ́dọ̀ wa ni kì í ṣọmọ ayé òde kódà gbogbo àṣà àti ṣe tó péye téèyàn fi ń jọmọ gidi ló wà lọ́wọ́ ẹ̀. Ọlọ́mọ sí i tó wá jẹ́ owó ọ̀dọ̀ wa báyìí lọ́mọ ìyá sí. Ọlọ́run aṣọ́lẹ̀ rárá ẹ̀mí bọ̀ tó. Ẹ kú iṣẹ́ o. Irú àlejò torí Ọlọ́run. Bó wá ni iná igi kò lè dúró ọ̀dà ó bá sì tí ó bójú bọ̀ dáná látàárọ̀. Rárá èmi náà ń kọ ni. Ó dà. Sherry, I will make sure I completed the job. Please. Sherry, lóòótọ́ ni mo ń sọ̀rọ̀ ǹgbà yẹn, but the next thing tí màá ṣe báyìí ni wípé kí n lọ ṣiṣẹ́ yẹn. Good one, sir. No problem. Sir, ẹ rántí last time tá mú envelope wá fún yín báyìí. Ṣé rántí àwọn nǹkan tẹ́ ń sọ? We are still in power. We are still in power. Ẹ ń sọ with confidence nígbà. Ẹ ṣì mí gbọ́ ni ṣe rí ọ̀rọ̀ tí mò ń sọ ká ní ẹ understand me better kò ń ṣe wípé bóyá mo fi ń gbéraga whatever. Please, you see, I will do it. Okay, no problem. No problem, no problem. Ẹ̀yin tí a gbàgbé pé ọ̀rọ̀ Yorùbá náà ló sọ pé kò sí bí ìlú ṣe lè tóbi tó tipa ọ̀rọ̀ kí n ká n ká. Ẹ má mú ọ̀rọ̀ lẹ́nu mi. Irọ́ mi ò mú. No problem. Àtìgbọ́. Àtìgbọ́ no problem. No problem. We are going. Let's move. Yeah. Fẹ́pẹ́ náà ni. Only weekend. Weekend wa okay. All right. Love you. Love you too, darling. All right. Take care. Kẹ̀yà ṣe o. Ẹ rántí ojú mi. You don't remember my face. Ẹ má bínú o, mi ò rántí ojú yìí o. Èmi lè help the other time. Baba mi change tire mi. Thank you so much. Thank you. Ẹ ṣé mo dúpẹ́ gan ni. Kí ni bá ṣe tó bá jẹ́ yín báyìí? Ẹ ṣé gan ni. Please, can I have your number? No, kò need. Ẹ má rẹ̀. Ẹ wá, uncle. At least má tẹ̀lé pé yín láti dúpẹ́ kí n tẹ́ fi ẹ̀mí ìmoore hàn. It's so nice. Thank you so much. God bless you. But kò ṣe mọ́tò yìí. Yes. Mo ti rántí. Hey, the minister láti ever pay pé kí tẹ́ dúpẹ́ pé thank you. Oh, I'm so sorry. Ọjọ́ yẹn mi gan fúnra mi ń kánjú rẹ̀ mọ́ láwọn kan tí mo. I know because mo ṣe béèrè lọ́wọ́ yín tó pé drop your number this that ẹ̀kọ́ sí ẹ̀ ń lọ ni. But nǹkan tí mo ṣe warrant kí n máa fún yín number just. No. Anybody lè ṣe now. I know, but I mean, anyway, good to see you again. And thank you so much for the other time. Olúwa ló ṣeun kò tọ́gbẹ́. Sorry, that's my friend. Nice to meet you. Same here. And you didn't even tell me your name. Orúkọ mi ni Jọjú. Okay, and I'm Omolade.
Laide. Okay, nice to meet you. Nice to finally meet you in person. Okay. All right, can I nice it? All right, thanks. All right. No. Can I have your number now? Please. Okay, no problem. Sorry, one sec. I forgot my phone. Just put it in. Okay. Okay. Where's your phone? So, yeah, I'm already. All right. So nice to see you. All right. Can I say? Yeah. Bye. And wow. Oh, rántí bọ̀bọ̀ tí mo sọ fún ẹjọ́ tí mo ń bọ̀ nílé ẹ̀ tí mo sọ pé mo ní flat tire to help me change tire mi. Oh, yeah. Oh, really? Talking like kid that you buy lo. It's okay, wá ṣeré. Èmi gan ìjọ yẹn mo fẹ́ gba number pé kí n pè padà but he wouldn't give me. That's not a bad guy. Excuse me. Hello. Sister, mo pé kò ń ṣe fault wa. Ọ̀gá wa ló máa ń gbaṣẹ́ tiwa ní káwa kan execute ẹ wò mo dẹ̀ promise yín pé kò sígbà tá a ní máa bá yín ṣọ̀fadà ń bí báyìí a kàn ní ìdìbòyà bíi fún èèyàn 200 then a máa ní ìdí ẹmu bóyá bíi èèyàn 1000. Okay. Ṣé gbogbo tẹ́ ilé ìfẹ́ àǹtí gbogbo ẹ̀ pátápátá là ń ṣe owó tẹ́ ń pè yẹn ti kéré jù ó yẹn kéré. Kò kéré ẹ̀yin gan mọ̀ pé kò sí èrè nínú lágbowó ká a kàn ń hustle ni. Kò sí wàhálà ní tọ̀hún yín down a máa fún yín ní the best of our best ẹ̀yin go dẹ̀ ní regret ẹ ṣe then ẹ má gbàgbé láti fi plantain sí. ní problem rárá. Sorry. All right, okay, take care. Can I have your number, please? ẹ̀yin ò tiẹ̀ ní kọ́ọ̀tì rárá ṣé bó ṣe ń gba nọ́mbà nìyẹn. Kí ni ṣó lè tó yẹn. What? How come? Ṣé o check ẹ̀kọ́ tó gbé jáde nílé láàárọ̀ yìí? Ìyá. Okay, ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nísìn yẹn. Ìwọ kan dúró, fọkàn ara balẹ̀ dúró. I'll join you soon, I'll join you soon. Má worry. Má worry, I'll join you soon, I'll join you. All right. Okay, let's go. Bọ̀dé ló pè mí nísìn. My friend now, the same body. Ó ní mọ́tò ń break down lọ́nà. Kò pé Uber. Kò pé Uber. No. Why tó ṣe ń sọ̀rọ̀ báyìí now? Mo ní láti lọ sáré lọ pick ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa lọ nísìn. So tí n bá tètè dé, a máa fi yẹn lọ síbi tí à ń lọ. And if tí bá pẹ́, we can fix another date now. Àbí? Ó mọ̀ nǹkan tó wà ká mẹ́rin pé àwàdé máa ń lè. Wàá sọ̀rọ̀ nígbà míì tí wàá fi play on someone's feelings but òun ṣeré ni, right? Not joking now. Oh, you're not joking. I'm supposed to have a date with you and you have the guts to tell me, "Hey, Bode, what's she doing?" Is he unconscious? Why lè lọ some other time now? Ṣé Bode sick ni? Ṣé kò lè dá lè gbé ni? But you know Bode is my friend. Oh, so yeah, he's Uber driver. Because I don't get it. Bode mọ́tò ẹ̀ bàjẹ́, á pe Uber, á pe mechanic. It's as simple as ABC. Jọ, ìwọ ò ṣe ní human feelings báyìí nu. Human feelings. Ibi tó wà yẹn wà risky now. Títẹ̀ ń bá lọ anything lè ṣẹlẹ̀, ó ṣàmọ́ bí ìlú ṣe rí. I had to just go there now. What's my business with that? Mọ́tò ẹ̀ bàjẹ́, jọ ṣe rescue team ní ẹni, àbí wọ́n ní mechanic. But he's my friend. It doesn't freaking matter. I am your girlfriend. I should come first. Hello. Hi. Tí o bá appreciate àwọn ọ̀rẹ́ mi, èmi appreciate wọn. You understand? I have to leave now and go and meet Bode. Why don't you be a bye now? You have to leave now and go and meet Bode? Because I've been keeping so calm with you doesn't mean I'm stupid. You have to leave now and go and meet Bode. I have a date with you for crying out loud. Kill us again. What are you doing? Excuse me. Excuse you what? Ó burú gan o. Oh yeah, you just. Ó láàánú o. Ìkà dẹ̀ ni ẹ́. Tí o bá ń ṣe ìkà ni, ó ní kí n fi ọ̀rẹ́ mi lẹ̀ síbi tí ó wà yẹn. Why do you sọ̀rọ̀ báyìí? Now let me tell you. Listen and listen good. Oh, like our families me. I know that. Oh, they like our ọ̀rẹ́ mi. My own friends, they are part of my family. And if you don't appreciate them, I appreciate them. I think we need to put a stop to this relationship. Oh my God! The relationship that I stopped a long time ago. Oh, so you're just noticing. You didn't read between the lines. Bobo, bounce out of my house. You don't need to tell me. I just told you.
I know my way. Excuse me. Hey, Agbomakogbon, but they needs me. Is Bode dying? No! Good riddance. Bíọ́dún, ṣó mọ̀ pé àlejò máa rìn ká má lè bára sọ tọrọ. Jọ kí nìdí tó fi láti free ọmọ ẹ báyẹn? Fine. Ìgbà tó ti wá free ẹ nísìn, ṣé o ti lẹ́lòmí tó fẹ́ fẹ́ ni? Mi kò tí ì lẹ́lòmí. Àmọ́ ṣé o mọ̀ pé akókò joyè ó sàn ju ẹnu mi ò ká lù lọ? A sì rọra ń fẹ́ra wa ló ń wùwà tó ń wù yìí. Gbogbo nǹkan tó ń ṣe, gbogbo nǹkan tó ń fojú mi rí. Jọ tí bá wá padà fẹ́ sílé níṣu lọ́kà. Ṣé pẹ̀lú ìwà tó ń wù yẹn, ṣé òbí nǹkan máa last ṣá? A lè last. Ẹnu mi ò lè ka gàlígàlí ẹ ti ń pọ̀ jù. Kò lè work. Sorry, ọ̀rẹ́ má jẹ́ n parọ́ fún ẹ. Even at that, marriage is all about manage. Ẹni tí ò bá lè manage partner ẹ̀ kò lè marry. Ayé àdá, ìdí tí mo ṣe nǹkan tí mo yìí ṣe nìyẹn. Yes, sorry, broken relationship ó dájú broken marriage lọ. Bẹ́ẹ̀ ni, tó yẹ mo ṣe tẹ put a stop now. Ṣé wo mọ̀ pé kò fẹ́ lọ́rọ̀ obìnrin kò dẹ̀ gbà lọ́rọ̀ ọkùnrin? Obìnrin tí ò bá ti lè ṣe nǹkan tí ọkọ ẹ̀ fẹ́, ọkọ ẹ̀ náà ò ní gbà tiẹ̀ ni. Yeah, tújọ gé fọ́ ni. Jẹ́ kó máa bá tiẹ̀ lọ, Ọlọ́run á ṣe èyí tó dáa. Lọ́jọ́ wo? Ó lè fi ẹ̀rẹ̀ fọlọ́run. Ó dáa, mo ti gbọ́. It's a nice place. Yep. So, this is my very good friend, my very good friend. Introduction after introduction. Ṣùgbọ́n láti jẹ́ kó mọ̀ pé we are very close. I feel free pẹ̀lú ẹ̀. Sure by now you're getting on also. Yes, at least at Women Road. So from here, so I just park here. All right, keep on. And thanks for coming. Wow. In fact, the pleasure is all ours. Anyways, yes, no. You know, Coco, did you see a confirmation in the terrain? You know, it's a village boy, it's in the terrain. See if I feel prefer me. You can just come out. Of course, I'm sure I will come around. And then you will know anytime, anything. If I feel prefer me, please don't hesitate to come to my house. I'm sorry. Then you got to Mori last time to my day. Me feel more than Ijoy was just one no for Daddy. Yeah, he was not in a good mood. Daddy. Hey, bubbling Daddy. He's a very nice man. In fact, Daddy, I don't know where he was coming from. You can come to my house. Don't worry. Well, I'm also first impression lasts longer. Anyways, okay. Immediately. No problem. To buy Daddy or create good impression, just tell your career. You guys can always come to my place. That's better. Anyway, let me know it's my place too. So alright, safe trip. Okay. Alright. Okay. Alright. Bye. Bye. A real girl. Kí ló ṣe? No, we're just friends. What are you talking about? Excuse me? Do I look like a baby? We're just friends. No, ọ̀rẹ́ mi ni sẹ́. Okay, chemistry tí mo rí yẹn bóyá physics ní lójú ẹlòmí. Please, I don't like it. You know, the first time I met him, you know, wọ́n máa sọ pé first impression lasts longer. Ó jẹ́ mo máa like ọkùnrin jẹ́ pé ó mọ everything, bó ṣe help me, everything just went smoothly. What they get me back on the road. Then afterwards, the man saw Moriko is a really focused guy. So, I like him, so I really want to encourage him. And that's it.
It starts from somewhere. Please. Hey. I don't know what you're talking about, but... Well, I know. Okay, but you're wrong. Deep down, you know I am right. Okay. Time will tell. I don't... See, important thing you're reminding me, so what could I tell me? Is that what you're telling me? What chemistry, please? Okay, maybe physics. But no, jokes apart. I just like the guy. Yes. Ah no, more okay. My match from. Oh, okay. All right. Now, just a few. Okay. Hello. What's up? Oh. Good. It's good. Come out on Ajay. Ilé ńlá ni o. Please. Cut that off, Joe. Sheko, shall find it difficult láti débi báyìí. Tí mo kàn sọ fún pé mo lọ sí tí mo dárúkọ ẹ báyìí fáwọn ní báyìí owó kan ló gbé mi débi. Everybody ló mọ daddy. But tó ń sọ ní one small ilé kékeré kan. No, I mean compared to other things to Porcini, this is like the really, really small one. I can say you are actually born with the silver spot. Please. So, how are you? Well, mo okay, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So can you go get fine? Mo ti sọ fún pé mi nìkan wà okay fún. No, excuse me. My dad is back. That's even good. So you get to meet him today. Anything on my home. Hey, Daddy. Welcome, sir. My baby, how are you? Yes, sir. Should I Good. Me, Alijo, already. Oh, Wakim. Muniko Wakim ile. I see. Are you okay? Yeah. Wakim. Ben, sir. Anyway. I'm so far àlejò ẹ ní mo ní kó fi compound yìí sílẹ̀ between now and the next 20 seconds. Daddy, please stop now. You can't do this. Don't embarrass the poor boy. Daddy. Hello, guy. Please, Daddy. Mo fẹ́ kó fi compound yìí sílẹ̀ láàrin sí 20 seconds. O gbọ́? Daddy, no, you can't do this. Why are you doing this? Daddy, why are you doing this? Daddy, you can't do this. This is my friend. I'm an adult. Why are you embarrassing me like this? Try to come and watch drama. Please, don't do anything stupid. Please come. We have to leave now. Stop! Don't touch him. Please come. I'll come with you. I'll follow you. Please respect yourself. Respect yourself. Don't touch my friend. You're welcome. Let's go. Don't even don't worry. Don't touch him. Behave yourself. I said don't touch him. Don't touch him. You're welcome. Let him go. Mr. Man, I can see you are a responsible man. Show me the why. Ilé kìíní olólàjú ni o. Kò sí ẹranko tó lè wọbẹ̀ tó lè jáde. Ó ti yẹ. Mr. Man, out. Leave him alone. Hey. Get out. Now.
jọ̀wọ́ wá tán mọ́lẹ̀ rẹ̀ ayé ti dorí kodò ọlọ́run wa tètè dákun wá ṣàtúnṣe. I don't really know. I'll make sure to get rid of you, both of you. Who to trust in life? Daddy! Òdìjọ́ tí fagídí jayé bá rí wípé ìwà jẹ́jẹ́ la fi ń jayé. Tí fìwà joyè rí pé ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń lògbà. Tẹ́ni tó ní tó wá rẹ́ni tí ò ní bí ẹgbẹ́ ẹ̀. Ìgbà náà ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìtò lè wúlò. Ṣé tí ẹ mọ̀ tó dùn mí jù? Ṣé mọ̀ pé ilẹ̀ máa ń sọ pé èèyàn máa ń wá ọ̀rẹ́ kọ́ rẹ ni ẹnìkan kì í wọ́n takọ́ta. Ṣé bí nǹkan tí mo rò ní ẹ tí mo fi ní pé bó ṣe ránṣẹ́ sí mi pé kí n yọjú sóhun kí n débẹ̀ kí n yọjú sí. Èmi nǹkan ní nǹkan kì í jọ mí lójú. Ìwọ̀nba tí mo ní ó tẹ́ mi lọ́rùn gbọ́dọ̀ fi ojúmọ́ ìdásọ́ lọ pé kọ́ lọ́n jọ o kó pèsè fún mi sí. Nǹkan ní nǹkan kì í wọ̀ mí lójú mi ò lójú kòrò sí nǹkan ní nǹkan. Èmi wá dé kó ní mi ó má dé bí mọ́ má dé wù ní èmi. Ó dùn mí o. Ó dùn mí o dọ́lẹ́dà mi Ọlọ́run gbọ́. Ó dùn mí. Ó kéwèé kò fẹ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ bá a gúnyán fún kò fẹ́ ò ní fẹ́ bá a ro kà fún kọ̀gbà ọmọ nígbà ẹ̀ sórí tá a wá fi ojoojúmọ́ báyìí tá à ń rá bàbà fábínú ẹni kò ní ó má dojọ́ wa lẹ́yìn o àfi káyà àgbà kádàrà kí wọ́n má gbọ́n yẹ̀pẹ̀ sí gààrí tí adániwáyé gbélé wa lọ́wọ́ o. Bàbá jọ̀wọ́ wá tán mọ́lẹ̀ rẹ̀ ayé ti dorí kodò ọlọ́run wa tètè dákun wá ṣàtúnṣe. I don't really know who to trust in life. Ẹ̀gbọ́n ta lèèyàn tó yẹ ká finú tán. Àní mo ní mi ò mọ̀ rárá. Ẹ jọ̀wọ́ ayé yìí ẹni tó yẹ ká finú tán. Bàbá gbójúlé ní bíbẹ̀ tutù àdá. Odò ta fojú rẹ̀ náà lè gbé nìyàn. Ẹ̀gbọ́n ìlọ yẹ ká wù ìwà tá a yẹ fi máa gún. Ọ̀rọ̀ yìí tán gbogbo. Ẹ̀gbọ́n báwo la ó ṣe rìn torí onímì. Torí ẹni onímì. Mo ní ìtàlẹ̀ ènìyàn tó yẹ ká súnmọ́. Ọ̀rọ̀ yìí tán gbogbo ènìyàn. Ngedumare o. Daddy, kí ni mí ní kò tẹ̀ ṣe? Kí ni mí ní kò tẹ̀ ṣe? I love you. Ẹ nífẹ̀ẹ́ mi. Ẹ nífẹ̀ẹ́ mi. Ìfẹ́ tí mo ní sí ẹ ló ń pa mí bí ọtí. Daddy, ẹ jọ̀ọ́, please stop it. Ṣé ṣe wà lórí ọ̀rọ̀ yìí ni? Sọ fún mi pé ẹ nífẹ̀ẹ́ mi. Àfẹ́sọ́nà mi tí mo fẹ́ fẹ́ mo invite wá sílé ẹ̀dẹ̀ embarrass ẹ̀ lé lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ fẹ́ kọ́kọ́ mi balẹ̀ ní ẹ fẹ́ kí n ládé orí ni? Ṣé ẹ fẹ́ kí mi náà settle down ni? Nítorí mi ò understand ni. Listen, ṣorí gbogbo ń tẹ̀mí ń ṣe fún ẹ o kì í ṣọmọdé mọ́ nítorí ipò tí yẹ kó yẹ. Ó yí ẹ Ọmọládé, ìfẹ́ tí mo ní sí ẹ ní ò jẹ́ kí n mọ ohun tó ń ṣe mí. Get over yourself, Daddy. Listen. Wàá rí i pé láti ìgbà tó ti wà ní kókó tí màmá ẹ ti bí ẹ sáyé tó ti fàyè lẹ̀ tó gbọ́ràn lọ ni mo ti ń show love sí ẹ. Wá wo bí mi ṣe take care ìwọ láti ìkókó, ṣé wo ò níbi tó ti máa pay me back ni. For goodness sake, get over yourself. Get over yourself. Ṣé ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí ni, I mean, it's a way. Oh God, why is this happening to me, Ọlọ́run? Etí wo ló ń bá a gbọ́rọ̀ ẹ̀? Bí bàbá àtọmọ ọjọ́ máa ní àjọṣe, I mean, it's. Sori ẹni tí yóò di ẹ jẹ́ kí n ṣàlàyé di ẹ lẹ́nu. Sori pé nǹkan kan wà téèyàn rẹ rírí nílé ayé ìrọ̀ ló jẹ bẹ́ẹ̀. Kọ́rọ̀ lè dùn
la ṣe máa ń pè ní kàyéfì lélẹ́yìí o kàyéfì lélẹ́yìí o kò sí ohun tuntun lábẹ́ ọ̀run and of course tí wọn ò bá gborí sórí story ìjọ kan ló ń wáyé ìjọ kan náà ló ń lọ tán bá ti gbọ́ wọ́n ti gbọ́ nìyẹn once tán bá dẹ̀ ti sọ lẹ́ǹkan wọn ò ní repeat ẹ̀ mọ́ ó ti tán nìyẹn náà aláyélayé ẹ̀yẹ èmi àti ẹ̀ lájọ mọ́ tó ń ṣẹlẹ̀ ilé ẹni la ti ń jẹkú tí ó ní dodo. Yes. Please stop. Daddy, má bá mi sọ̀rọ̀. Please. Ọmọládé. Kí ló dé tí wọ́n lọ ń ṣe báyìí? Èmi tọ́jú ẹ dáadáa láti kékeré. Ìwọ náà gbìyànjú àti nífẹ̀ẹ́ mi padà. Ìfẹ́ ni mo fi wọ̀n sí ẹ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ yìí. Ìfẹ́ love. Leave my room. Leave my room. Something's wrong with you. It's like babe, something is wrong with you. Leave my room. Leave my room, Daddy. Leave. If you don't leave my room, my shinko tell expect you. But Daddy, please. Alápàlà ìlú àpàlà ọ̀rọ̀ yìí lé o. Alápàlà ìlú àpàlà kéde ká ti gbọ́. Mo rí mú èdè sọnù ó tójú sí mi. Mo rẹ̀ mọ́ lágége ajáwẹ̀wò Olúṣọ. Tani yẹn. Daddy. Mo fẹ́ rí yín. Ọmọládé, o fẹ́ rí mi ṣé o sí? Ẹ yọjú sí mi. Okay. Kí ló dé? Kí ni mo ṣe? Kí ni mo ṣe fún ẹ? Má ṣe yẹn, má ṣe yẹn Ọmọládé, no please. Má ṣe yẹn, má ṣe yẹn, please, please, Ọmọládé. Oh, yeah! Yeah! Mo sọ fún yín, mo ní kẹ́ má ṣe, ẹ sọ pé ó di dandan kẹ́ ṣe, ẹ ti wá ṣe báyìí, ojú yìí ti rí nǹkan tó yẹ kójú yín rí. Hey, Daddy, please, I'm warning you. I will do something terrible. Please, don't touch me. Ẹ má fọwọ́ yín kàn mí o. Má ṣe o. O dey understand o. Ọ̀rọ̀ yìí dẹ̀ yẹ o. Ọmọládé, please. Daddy, please. Don't come near me. Don't do that, please. No. Má ṣe bẹ́ẹ̀ o. Leave my room. Má ṣe. I will. Now. You're a horrible person. You're heartless. You realize pé you are talking to your father. Leave my room! I will. Okay. Oh my God. What's happening to me? Please, Daddy, just go. Go. Okay, I will. Leave my room. Okay. Oh my God. Heartless. You're heartless, man. Leave me alone! Leave me alone!
Hello, ṣé mi lóore? Ṣé mi lóore? You need to pick me up now. Wá gbé mi lé, wá gbé mi lé. Wá gbé mi lé. Yes, I'm going. 637. Yes. That is Benjamin Akisanya, right? Yes, I confirm. Okay. You? 9992. 9992. Oladende Solomon. Confirm, sir. But there is one particular code Timo need. Either 6334 or 4663. Ó jẹ mí lówó. Mo dẹ̀ láti gba owó mi lọ́wọ́ ẹ̀. N tí ẹ need láti ṣe fún mi ni pé kẹ́ make sure pé ẹ get it between now and the next 14 hours. All right, sir. Right? Sir, immediately that I to check our proceed. Why not? Okay. Láti bá yín sọ̀rọ̀. Daddy. Daughter. Tọ́mọ kékeré bá tiẹ̀ wá ń gúnyán eérú. Ṣó yẹ ká gbàlagbà máa rúkọ àyẹ̀pẹ̀. Ẹ ti ẹ̀ sọ fún mi náà, kí ni nǹkan tẹ béèrè lọ́wọ́ Ọlọ́run tí ó ṣe fún yín? Kò sí nǹkan tẹ fẹ́ tọ́lọ́run ò ṣe fún yín. Kí wá ló dé? Tẹ fẹ́ fi wàdùwàdù bà nǹkan tó dùn jẹ́. Kí ló dé tẹ fẹ́ dá ọ̀tá sílẹ̀ láàrin ẹ̀yin àtọmọ bíbí inú yín? Ká tiẹ̀ sọ wípé okùn ọrùn yẹ ẹ̀dìyẹ. Ṣé ó tún yẹ ní tó mú dání lọ́wọ́? Tí nǹkan tẹ̀yìn béèrè fún ìgbà tí ẹ jọ ẹ̀mí lójú ká sọ pé mi ò tiẹ̀ wá rí rọ. Daddy. Ṣé ẹ kẹ́yìn tẹ̀ máa rí rú kẹ́ máa rú wípé orúkọ tẹ ti ń build for how many years? Ẹ fẹ́ káwọn èèyàn bá yín fẹ́ kọ́ bá yín bu ẹnu ẹ̀ tẹ́bù. Ẹ ti ẹ̀ fi ijọ́ kan kẹ́ fi ronú ìyá tó bí mi gan fúnra mi. Ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ṣe sí mi yìí. Mo ready àti support yín. Tẹ́ bá rúbìnrin kankan tẹ́ nífẹ̀ẹ́ sí. Tẹ́fẹ́fẹ́ máa support yín as long as tẹ́ni Yorùbá ní separate èmi àti yín to understand ìfẹ́ tó wà láàrin ọmọ àti bàbá. I'm ready to support you, Daddy. Daddy, ẹ make things easy for me. Ẹ make it difficult for me nínú ilé ẹjọ́, Daddy. Please. Ṣé o ti délé? I'm begging you, please, Daddy. Alápàlà ìlú àpàlà ọ̀rọ̀ ilé o. Pàlàpàlà ìlú àpàlà kéde ká ti gbọ́. Mo rí mú èdè sọnù ó tójú sú mi. Mo rẹ̀ mọ́ lágége ajáwẹ̀wò Olúṣọ. Mo dé lè gbà fún Daddy o. At least gbogbo ìhùwàsí wọn ti jẹ́ kó yé mi pé wọ́n nífẹ̀ẹ́ mi náà. Mo dẹ̀ ṣọ́pọ̀ àwọn ní break heart mi. Mo lè ṣe wọ́n náà.
ṣé ìwọ náà ti wá rí báyìí pé iná ọlọ́run ni kinní yẹn tá à ń sọ yìí iná ọlọ́run ni kì í jóyàn tó bá tiẹ̀ wá jóyàn ó rí pé kì í pààyàn. In fact, ó rí pé ó dùn gan. Mo really enjoy it. Kò ṣe pé mi náà kúkú fẹ́ ṣe tẹ́lẹ̀. Honestly, mo kàn wò pé kí n mú ẹnu ayé kúrò ní ọ̀rọ̀ wa ni. Ayé, kí ni ń jayé? I am your father. And at the same time, I'm your husband. Èmi ni bàbá ẹ̀. Èmi náà lọ́kọ ẹ̀. Kò sí ní tó dùn bí ogun bá. Ṣé irú opportunity ló máa gbé lọ fún aráàta? Wọ́n máa misuse ẹ ní. Ó gbọ́ òwe àwọn àgbà ni. Wọ́n ní àgbà ló tó rò ó lọ, ọba ló tẹ yìnrín. Ó ní o. Daddy. Wọ́n mọ̀ nǹkan tí fẹ́ ṣe ń sìn. Champagne ilẹ̀ ṣe títí ń tẹ́lẹ̀. This time around, èmi náà fẹ́ ṣọ́ ara mi fún yín. Mo máa climb yín sìn. Èmi ni máa wà on top. Mo fẹ́ kẹ́ mọ̀ the stuff that I am made of. Well, ṣe mi bó bá ṣe wù ẹ́. Really? Ọlọ́run nìkan ló lẹ̀mí mi. But ìwọ ló ní gbogbo body. Hey, I'm going to play for you. Come on. Come up, baby. What you say about you? Ìyàlẹ́nu ní ọ̀rọ̀ ayé jẹ́. This life is a mystery. Àdìtú láyé jẹ́. This life, I say this life is a mystery. This life is a mystery. Láyé fi láyé jẹ́ o. Òkùnkùn ṣú Èdùmàrè. Bàbá jọ̀wọ́ wá tán mọ́lẹ̀ lọ. Bàbá gbójúlé ní wíwẹ̀ tutù àdá. Odò ta fojú rẹ̀ náà lè gbé nìyàn. Àjà bó ṣe rí nù bó ṣe rí gẹ́lẹ́ nù tí wọ́n bá sọ pé gan ni àfíjí gan ni àfíjí gan ni àfíjí ni orí òun àdé mi ń sọ nǹkan pé kọ̀ǹfàmù ni apá àti wèrè ìkòtò tí ìwọ ń tọ̀ sí wàhálà àwọn ọ̀gá náà wọ́n ń dalẹ̀ bẹ́ẹ̀ àní ń gbára wọn lá ní ìgbàkúgbà ní ìgbà burúkú ajá alálùbọ́sà adé abracadabra tí ò ṣẹlẹ̀ rí yẹn tún pé dé èmi ti rí ojú mi ti fẹ́ fọ́ kì í ṣàlà o ojú ayé gidi ló wà nígbà míì tí wọ́n bá bẹ̀rẹ̀ báyìí tí wọ́n bá ń pariwo ariwo lèmi máa sọjí tí mo gbọ́n bí lèmi ò sì lọ lẹ́tí wọ́n ń jẹra wọn tuẹ̀tuẹ̀ wọ́n ń tú sí fúnra wọn kúkúkúkúkúkú ṣé àní táìtù ni ṣé àlàkọ́lé ni èmi ò bọ́ tẹ kọ́kọ́ mọ́ lọ kọlu ọ ó jẹ́ rọra hello lanu lẹ̀bi ajá mi ló pa ṣé mo parọ́ ni àwo lọ ó dìgbò ṣe ayé o ó dá o ká tún mọ́ ó tún dojú àlà àrìnà kò sọ fún wọn pé wọ́n ń jẹra wọn tuẹ̀tuẹ̀ kò gbàgbọ́. Please má sùn mọ́ mi ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni kò sọ má sùn mọ́ mi please. èmi kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe kí ló ṣe é nígbọ́. mo ní kí ni mo ṣe why you screaming at me kí ló ṣẹlẹ̀. ó mọ nǹkan tó ṣẹlẹ̀
o mọ nǹkan tó ṣe. No, what is it? gbogbo bí mo ṣe rí ẹ tí mo ká ẹ wọ àti dáàdi ẹ tẹ̀hún bá ẹ lájọṣepọ̀ yẹn kò ní ní ìsìn ẹ. àbí kí ni big deal? I'm my daddy's baby. He does anything he wants to me. Kí ló ń ṣe now? mi gbọ́. Yes, I am my daddy's baby. He does whatever he wants to me. Come on now. Kí ló ń ṣe tó dẹ̀ ń pariwo ló ṣe ń fẹ́ fún mi pé big deal kan ló ṣẹlẹ̀. Mo ti understand pé inú village tó wà yìí ó jẹ́ kójú ẹ̀ dúdú. So ríta ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbòòrò. Grow up and stop being a baby. Kí ni? We were alive. Ìtì kù. Iye ti bàjẹ́ o. Èmi. Ṣé títà? Ìwọ tẹ́ pé ó yẹ kó fọ́ gbójú ẹ̀. Kó máa lọ kó máa rìn kọ́ ló bí kí ló ṣe kó ló bá yẹ ti bàjẹ́ pé jẹ́ ti ta. Ṣé mi ló máa? Wà àti bàbá ẹ̀ ẹ̀ ní nǹkan pọ̀ o lè tún lé mi. Ẹjọ́ ẹ̀kọ́ bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ọmọ lẹ́lẹ̀ tó bá gbé yín sórí bed ẹ má padà jábọ́ náà ni. Èmi ni wọ́n sọ̀rọ̀ sí how dare you. Ta ni ẹ kí ló jẹ́ kí ló já mọ́. Ṣé torí pé mo rẹ́ra mi sílẹ̀ fún ẹ mo wá come to your very lowest level òun ló jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí mi báyìí. Ta ni bàbá ẹ̀ àti ìyá ẹ̀ nílẹ̀ yìí. Mo mọ level mi o. Mo dẹ̀ mọ̀ kan tí mo ti fà pé mo ní kí wàá mú ìyú ẹ kó nu ìyá òṣì tó wà yìí pé kí n la ojú ẹ kó lè rí nǹkan tó ń lọ kò mí pé orí mi ò pé o mo mọ̀ kan tó ń lọ o mo tó bá pé torí pé nǹkan tí mo fẹ́ ṣí ẹ lóore ẹ o ti wá rí rẹ o ti rí rẹ tó ti rí pé ìwọ náà ti di nǹkan o ti tó nǹkan máa jẹ́ kó yẹ pé o ò jẹ́ kankan gbogbo ojú ẹ̀ yìí máa tẹ̀ mọ́lẹ̀lẹ̀ o ti gbọ́ ẹjú ẹ̀ kọ́ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ òṣì tó ń sọ yìí dúró sínú village mi báyìí ibi ìbàní kò dúró tí kò máa mu gàrí ẹ̀ have a good day. wá sáìsì ẹ wà so kò sí nǹkan tó ní o ìwọ àti bàbá ẹ ẹ bára ẹ láti ṣe. tó bá tún bá mi sọ náà sẹ máa gbá ojú ẹ fún ẹ ooo tó pé mo ti bring ara mi so low to your level ó wá fi pé o lè ṣe mí bó ṣe wọ̀n ẹ́ look here a slave will forever remain a slave I know my level and I know my position tó bá dẹ̀ take anything further than nǹkan tó ti ṣe yìí máa jẹ́ kó mọ bí mo ṣe jẹ́ ṣó ti gbọ́ okay good day mommy's boy. tí ẹ ti jóná. Ojo ta fojú rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ nìyàn. Ta fojú rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ nìyàn. Ìlọ yẹ ká wù ìwà tá a yẹ fi máa mọ̀ ìta gbogbo. Ẹ̀gbọ́n bọ́lá ò ṣe rìn lórí onímì. Torí ẹni onímì. Mo ní ìtàlẹ̀ ènìyàn tó yẹ ká súnmọ́. Ọ̀rẹ́ náà lè ṣe wá ṣe bẹ́ẹ̀ látẹ̀ nǹkan ń bọ̀ ẹ́ ó dẹ̀ dá mi jókòó síbí báyìí. Jọ ta lọ̀rẹ́ ẹ̀ mo bí ẹni ta lọ̀rẹ́ ẹ̀. What kind of funny joke is that? It is not a joke nítorí mi ò kì í ṣe ọ̀rẹ́ ẹni tí ò ní tìjú jẹ́ kí n ṣe ẹ̀bí ẹnu kí ni tí mo wo pálapàla tí wàá sí dáadé ẹjọ́ ń ṣe inú. wo ayé máa wọ́n yín láwọ̀ sunkún ẹ̀ ń wúra yín láwọ̀ rẹ́rìn máa ní oògùn orúkọ tó ń pè yín ni aṣòṣì máa mọ̀. Wait. You mean pé ọ̀rọ̀ dádì ló fa gbogbo nǹkan tó ń sọ yìí? Kí ni big deal nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti dádì mi? He's my father and I'm his daughter. So dádì ló ní mi ó dẹ̀ lè fi mi ṣe nǹkan tó wù. Is your father? Ìyẹn fún yín ní license láti máa perform abominable act. Ó dẹ̀ rí nǹkan tó burú mẹ́. Orí ẹ̀ ò pé o. Dúnà please jọ. Kí ni tí ń di nǹkan mi? Kí ló dé? Are you sick? Ṣé torí pé mo wá sílé ẹ̀? Ló ṣe fipò lè máa wọ ẹnu sí mi lára anyhow. You must be out of your mind. Ẹjọ́ ẹ̀kọ́ náà. Ṣèbí mi wo kẹ́sẹ̀lẹ̀ sí tí mo wá sílé ẹ̀. Look, let me tell you, whatever I do with my life has nothing to do with your entire life. So ma ever in your life fipò lè bá mi sọ̀rọ̀ anyhow. Good day. Excuse me, Joe. Ọmọ yóò ní làákàyè o. À ń gbòrò mọ́dìyẹ lọ́wọ́ kú. Ikú ń jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dì. Ikú ò mọ̀ pé nǹkan tó dùn máa ń ṣekú pa ni. Ló ṣekú pọ̀ká. Àṣìṣe òbí sọ́mọ bàbá. Má fi ṣàdánwò mi o. Orí mi má jẹ́ ṣiṣẹ́ o. Agídí ọ̀dà nǹkan oṣù. Bàbá ìwà ọ̀gbẹ̀yọ́nù. Àgbà tó ní sùúrù. Láyé yìí ohun gbogbo lónìí. Bòwúrọ̀ ayé ẹni dára kalẹ̀ sùn wọn. Jòwúrọ̀ lọ. Ọmọ gbàjẹ́ ń sinmi Èdùmàrè. Mo ní mi ò fẹ́. What are we looking for in life? Tani tọmọ bá wò. What do we want to have?
tani tọmọ báwo. ṣé mi lóore mo mọ̀ pé ó máa surprise ẹ pé ṣé n tí mo invite ẹ fún náà nìyí and at the same time mi ò fẹ́ kó surprise ẹ ṣé mo mọ̀ pé ọmọládé ọ̀rẹ́ ẹ ọmọ tó pọ̀ ní lọ́wọ́ mi kò lẹ́gbọ̀n níwájú kò lábúrò lẹ́yìn ìdí nìyẹn tí mo ṣe ń láti máa guide ẹ mo ń láti protect ẹ jealously pàápàá jùlọ ṣọmọ pé greater percentage àwa ọkùnrin tí a pọ̀ tá a wà nílùú nsìn òpùrọ́ ni wọ́n ẹlẹ́tàn ni pàápàá tán bá ti rí ọmọbìnrin tán rí pé àwọn parent ẹ o wọ́n náwó lọ́wọ́ àbí tán rí pé àwọn parent ẹ wọ́n wà influential somehow so oríṣiríṣi irọ́ náà máa pa fún ọmọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí mo ṣe ní bá mi wá ẹni tí ọmọ mi ń tẹ̀lé ẹni tó gba ìfẹ́ ọkàn ọmọ mi nínú àwọn boyfriend ẹ̀ tó ń tẹ̀lé kiri bá mi wá ìtò nífẹ̀ẹ́ jù mo fẹ́ mọ̀ tí n bá rí tí n bá fojú rí gẹ́gẹ́ bí ọkùnrin màá mọ̀ bóyá true love lélẹ́yìn ní sọ́mọ mi o àbí onírọ́ tí mo ṣe ń bí ẹ nìyẹn. Daddy ìgbà tí ẹ pè mí pé fẹ́ rí mi ó yà mí lẹ́nu. ẹ mú mọ I know. but ìgbà tẹ́ tún wá sọ ọgbọ́n tẹ́ tún sọ sílẹ̀ yìí ó tún jẹ́ ìyàlẹ́nu ńlá fún mi o because ọmọládé tẹ̀ ń wò yẹn mi ò rí pẹ̀lú ọkùnrin kankan rí o. I'm telling you kò ever sọ fún mi pé boyfriend mi wà lórí fóònù àbí boyfriend mi rèé àbí similarly boyfriend mi àbí okay I have a date jẹ́ ká tẹ̀ lọ oil anybody. She doesn't do that. I've never seen her with anybody. ṣé mi lóore orí kì í pọ̀ lọ́jà ká bá mọ̀ tẹ́ni ọlọ́run mà ní jẹ́ aṣọ́rí burúkú ọmọ ṣe ń láti dàgbà tó yẹn lábẹ́ òbí ẹ̀ tí ò ní ọkùnrin kan tó ń tẹ̀lé but mo kàn ṣáàfẹ́ kó bá mi wá èyí tí ó nífẹ̀ẹ́ jù nínú wọn tó jẹ́ pé ó engage ọmọ mi ó engage life ilé ayé ẹ̀ ó ti gba ọkàn ọmọ mi ok tí ìwọ bá tiẹ̀ náà mọ̀ ìwọ bẹ̀rẹ̀ láti máa investigate láti ní ó dẹ̀ easy fún ẹ láti mọ̀ nítorí ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì ìwọ náà ni mo mọ̀ ní close friend ọmọ mi bá mi gbìyànjú àti béèrè sórí ohun tí mò ń sọ fún ẹ yìí má rò pé mo fẹ́ kó ṣe wàhálà lásán o ẹnu òfìfo ọdún yànmùyànmù àkáǹtì tiẹ̀ náà máa ga sókè mo promise ẹ. okay sir máa fi ṣiṣẹ́ ṣe màdẹ́gẹ̀ vaccine. ṣé mo dúpẹ́. ẹ ṣé sir. Thank you so much ṣé mi lórí. You're welcome sir. All right. ọmọ nuwọ́ká o ló ṣekú pọ̀ká àṣìṣe òbí sọ́mọ bàbá má fi ṣàdánwò mi o orí mi má jẹ́ ń ṣiṣẹ́ o agídí ọ̀dà nǹkan o sùúrù bàbá ìwà ògbéyàwó àgbàdo ní sùúrù láyé yìí ohun gbogbo ló ní bòwúrọ̀ ayé ní dára kàwé sí wọn jòwúrọ̀ lọ ọmọ gbàjẹ́ ń sinmi Èdùmàrè mo ní mi ò fẹ́ what are we looking for in life tani tọmọ bá wò what do we want to have tani tọmọ bá wò vanity is life olójú kòkòrò orí má jẹjẹ ká. Sir, we've checked the nooks and crannies of this town, sir. She's nowhere to be found, sir. What are you saying? She's nowhere to be found. Ọmọ tèmi. Àbí kí lẹ̀ ń bá mi sọ? Kí lẹ̀ ń bá mi fà ná? Ọmọ tèmi lẹ̀ rí. Kàkà kọ́ mo lè má yò. Aládùúgbò ni ò ní fojú bọ́rún o. Kàkà kọ́ mọ́ mi sọnù. Ẹ jẹ́ kí ọmọ anybody sọnù. Anybody, I repeat. Ẹ jẹ́ ó sọnù. Ẹ jẹ́ kí ìgbégbálé kó gbàdúgbò. But ọmọ tèmi ńlá ti jẹ́ rírí. Àwa kàn. Sir,
ó lè fún àlejò láti mọ ẹ̀jẹ̀ funfun nínú àtàsà tí ẹ bá lè fún wa ní details tight friend a lè ṣiṣẹ́ lórí ẹ̀ sà. You must be a fool for saying that. Ó rí pé orí ẹ ti dàrú. Ó rí pé ò nọ́pọlọ. Ó èmi ni kí n máa bá yín wá details káàkiri. So ẹ̀yin ò mọ núrò tẹ́lẹ̀. Ẹ mọ ohun tó yẹ kẹ́ ti ṣe láti lẹ̀. Ìsìn ló ṣe máa sọ fún mi pé kí n fún yín details. Now, get away from my sight. Sorry. Ajẹ́nkagbákò, ayé, àdìtú láyé jẹ́ o, àdìtú láyé jẹ́, ọlọ́run àdìtú, ọlọ́run wà bá wa tẹrù yó, bàbá wa bá ní tẹrù yó, ayé, àdìtú láyé jẹ́, ọlọ́run àdìtú, dákun wa tù wá nínú, ọlọ́run wa tù wá nínú o, ọlọ́run àdìtú. Mo ti délé màmá wọn. Ẹ̀yin náà máa bẹ wá bá wa bẹ̀ ẹ wá ṣe wá bẹ̀. Olówó báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ sọ fún ìyá ọmọ kan ṣoṣo ìwọ náà báwo la ṣe fẹ́ sọ fún ìyá ọmọ báyìí. Abíámọ òtí ọrùn o. Bàtà yà mí já. Ìfẹ́ ilé ti pọ̀ jù ọlọ́run. Àti àgbọ̀. Àti àgbọ̀. Ọ̀rọ̀ bá ti ní báyìí. Sùúrù làwọn ní. Sùúrù làwọn ní. Ti kú ọlọ́wọ́ ti kú. Tẹsẹ̀ mọ́rin òròpó ti tán. Ẹ jẹ́ ká rántí pẹ́lẹ́dùwà ló lẹ́mí kó wá. Àrà tó bá wọn lù wá ló lè fi wá dá. Alára àgbà ìdá bàbá fi mí dára ire. Ọ̀pọ̀ ló dáwọ́ èèyàn bóra. Ṣùgbọ́n ẹni bí ni wọ́n. Mo ṣèkà tán tẹsẹ̀ mọ́rin òròpó ti tán. Jojú ọkọ mi àròkàn ní fẹ́kún àsùndà tó bá jẹ́ pé ẹkún ní jókòó lọ́rùn ni ẹkún àti ìrònú tó ti ń rò látijọ́ yìí á ti jì ṣùgbọ́n àmúwọ́ ọlọ́ọ̀ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i dákun ọkọ mi mo fi ronú síra rẹ léṣe dákun bàbá mi nítorí ètò dojú mo mọ̀ pé Ọlọ́run Elédùà yóò pèsè àyànfẹ́ rere ìyàwó gidi yóò pèsè ẹ̀fọn tí ó rọ́pò Rọ́láwá dákun wọ́n ti jẹ́ mi náà máa ronú dákun ọkọ mi dákun. Mo ní ìtàlẹ̀ ènìyàn tó yẹ ká súnmọ́.
síra rẹ léṣe. ọ̀rọ̀ yìí ta kókó èdùrà Èdùmàrè o. mo kí ni èdè rẹ lẹ́kún mo gbé ní ẹ̀rẹ́ lẹ́kún. bàbá wà tọmọ lẹ́rẹ́ o. àníṣọ́ bọ́jú mu aṣọ ṣe rẹ́gí ìwà ènìyàn. mo ní ṣọ́bọ́jú mu. ẹ̀yin náà ni mò ń wá bólẹ̀ wá. àwa nu mọ́tò àwa níwájú ta ẹ̀ ń bíbá. ẹ jájọ òyìnbó. ṣọ́bọ́jú mu. ṣó ṣe rẹ́gí ìwà ènìyàn rẹ̀. orí mo bẹ̀ ọ́. ẹ̀dá mi máa jẹ́ ṣìwà o. ṣẹ́wà ẹjọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn náà nǹkan tẹ́mi àti ìjọ sọ kọ́ ni nǹkan tẹ́ ń ṣe o nǹkan tẹ́ sọ fún mi ni wípé ẹ kò fẹ́ lọ tẹ́ ọ̀gá ẹ̀ yẹn kẹ́ lè wọ́n ẹ̀ kí dáàdi lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ lè jẹ́ kó mọ̀ pé mo níbi níran ni ọmọládé ẹ sọ fún mi kẹ́ fẹ́ máa pa àwọn èèyàn sí mi lọ́rùn ni. má bínú sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣòro èmi gangan fúnra mi ò sí náà ní gbogbo time tí kíní ẹ̀ ṣẹlẹ̀ mo ṣe dé ni torí ẹ̀ náà ṣe involve mi nsìn you understand please and please má bínú irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ n tó fà tán fún include mi gangan sí. ok bó lẹ ṣe expect pé kí n trust ẹ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. lórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ yẹn yìí wọ ni confam ó ní bínú but jẹ́ ká ṣe lókòrò àfẹ́ kí chief mọ́. Hey. Okay, wo n tó máa ṣẹlẹ̀ ní n tẹ́mi ní gangan sí ni pé kò try gbogbo possible best ẹ̀ àdírẹ́sì bọ̀bọ̀ yẹn àti ibi tó wọn àtàwọn family ẹ̀ wà oníkókó bí mi get fi tó kulẹ̀ fún mi. Kí n get address with yes. Kẹ́tù lọ pa wọn. No. I am not stupid. Relax, we need the information. dandan ni a rí tó ọ̀rọ̀ ẹni máa dayọ̀. àkọ́kọ́ lè kókó orí mi má yẹ sí rìn kí n má ṣe sánná ní ẹ̀dá má jẹ́ sí léyà ọ̀rọ̀ mi má ta kókó ojú ẹni máa là dandan ni a rí tó ọ̀rọ̀ ẹni. I have a confession to make. Okay. Mama. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo rúkè rúdò tó ń ṣẹlẹ̀ látijọ́ mi ò mọ bí màá ṣe sọ fún pé kò sí ètò ṣẹ̀yìn mi níbẹ̀. Ẹ káàbọ̀ sir. Olúwa ṣe mí lóore. Sure, okay sir. How are you? Fine, thank you sir. Yes, how far? Ẹ wò sir, mo ti make findings mi. Good. Mo dẹ̀ ti rí ẹni tó wà nínú ẹ̀kú tó ń pè ní ara ọ̀run. Really? Honestly, ẹ ní believe pé bọ́ọ̀ì kan báyìí ló ń tẹ̀lé kiri o. Wọ́n ń pè yẹn ní ọmọ ọjọ́ àbí nǹkan. Kò sí nǹkan kan tó lè ṣe without that boy. Wọ́n jọ máa ń work together ni, wọ́n jọ máa ń roll out, wọ́n jọ máa ń dúró pọ̀. She's so attached to him. What a good news. Ṣé mo dúpẹ́ torí ẹ pé inú mi dùn pẹ̀lú news yẹn. Ọmọ jọjú ló pé orúkọ ọmọkùnrin. Ọmọ jọjú náà pè. Mo fẹ́ mọ̀ much about that guy. Mo fẹ́ mọ̀ nípa ẹ̀. Mo fẹ́ mọ̀ bí tó ń gbé. Bóyá tí n bá lè rí nọ́mbà ẹ̀ àbí tí n bá lè wá lọ. Ẹ fẹ́ pè àbí? Bẹ́ẹ̀ yẹn ṣá. Ẹ fẹ́ wá lọ, okay, pé kẹ́ fi lè access ẹ̀. Ẹ̀yin ò lè mi á send ẹ̀ sí yín lórí WhatsApp. Wà á send it to Màá us. send ẹ̀ sí WhatsApp. Very good of you. Thank you sir. O ṣe wọn lọ́pọ̀. Yes sir. Ẹ ṣe gan ni sẹ́yìn lè ṣe jù. And ẹ ṣe sàmúrí owó yẹn. I got the alert. Oh no. Ẹ ṣe gan ni. Thank you for finding me worthy. You're welcome. Thank you sir. All right. All right sir. Mo go be girlfriend ẹ ṣe kù. Everything. And
None of them is my fault anyway. Yes. I don't understand you. Mi ò get nǹkan tó ń sọ. Chief Williams ló kí mi lọ́jọ́ kan. Ṣé mi lóore? Yes, Daddy. Mo mọ̀ pé ó máa surprise ẹ pé ṣé n tí mo invite ẹ fún náà nìyẹn. And at the same time, mi ò fẹ́ kó surprise ẹ. Ṣé mo mọ̀ pé Ọmọládé ọ̀rẹ́ ẹ ọmọ tó pọ̀ ní lọ́wọ́ mi kò lẹ́gbọ̀n níwájú kò lábúrò lẹ́yìn. Ìdí nìyẹn tí mo ṣe ń láti máa guide ẹ, mo ń láti protect ẹ jealously. Pàápàá jùlọ ṣó mọ̀ pé greater percentage àwa ọkùnrin tí a pọ̀ tá a wà nílùú nsìn òpùrọ́ ni wá. Ẹlẹ́tàn ni. Pàápàá tán bá ti rí ọmọbìnrin tán rí pé àwọn parents ẹ o wọ́n náwó lọ́wọ́ àbí tán rí pé àwọn parents ẹ wọ́n wà influential somehow, so oríṣiríṣi irọ́ náà máa pa fún ọmọ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí mo ṣe ní bá mi wá ẹni tí ọmọ mi ń tẹ̀lé, ẹni tó gba ìfẹ́ ọkàn ọmọ mi nínú àwọn boyfriend ẹ̀ tó ń tẹ̀lé kiri, bá mi wá ìtò nífẹ̀ẹ́ jù. Mo fẹ́ mọ̀ tí n bá rí tí n bá fojú rí gẹ́gẹ́ bí ọkùnrin, màá mọ̀ bóyá true love lélẹ́yìn ní sọ́mọ mi o àbí onírọ́. Tí mo ṣe ń bi ẹ́ nìyẹn. Daddy, ìgbà tí ẹ pè mí pé fẹ́ rí mi ó yà mí lẹ́nu. Ẹ mú mọ́, I know. But ìgbà tẹ́ tí wàá sọ ọgbọ́n tẹ́ tún sọ sílẹ̀ yìí ó tún jẹ́ ìyàlẹ́nu ńlá fún mi o. Because Ọmọládé tẹ̀ ń wò yẹn mi ò rí pẹ̀lú ọkùnrin kankan rí o. I'm telling you, kò ever sọ fún mi pé boyfriend mi wà lórí phone àbí boyfriend mi rèé àbí similarly boyfriend mi àbí okay I have a date jẹ́ ká tẹ̀ lọ oil anybody. She doesn't do that. I've never seen her with anybody. Ṣé mi lóore orí kí ọlọ́jà kábàámọ̀ tẹ̀lé ọlọ́run mà ní jẹ́ aṣọ́rí burúkú. Ọmọ ṣe ń láti dàgbà tó yẹn lábẹ́ òbí ẹ̀ tí ò ní ọkùnrin kan tó ń tẹ̀lé, but mo kàn ṣáàfẹ́ kó bá mi wá èyí tí ó nífẹ̀ẹ́ jù nínú wọn tó jẹ́ pé ó engage ọmọ mi, ó engage life ilé ayé, ó ti gba ọkàn ọmọ mi. Ok, tí ìwọ bá tiẹ̀ náà mọ̀, ìwọ bẹ̀rẹ̀ láti máa investigate láti ní. Ó dẹ̀ easy fún ẹ láti mọ̀ nítorí ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì. Ìwọ náà ni mo mọ̀ ní close friend ọmọ mi. Bá mi gbìyànjú àti béèrè. Sórí ohun tí mò ń sọ fún ẹ yìí, má rò pé mo fẹ́ kó ṣe wàhálà lásán o. Ẹnu òfìfo ọdún yànmùyànmù. Àkáǹtì tiẹ̀ náà máa ga sókè. Mo promise ẹ. Okay, sir. Máa fi ṣiṣẹ́ ṣe mọ̀dẹ́gẹ̀ vaccine. Ṣé mo dúpẹ́. Ẹ ṣé sir. Thank you so much, Ṣẹ́milórí. You're welcome. Mo wà very sure pé ní tó pa girlfriend ẹ yẹn ìwọ gangan ni wọ́n target. Orí ìyẹ́ ọkàn padà lẹ́yìn ẹni ò jẹ́ kó tí kù. Are you saying that? Papa Ọmọládé ló pa girlfriend. But why? Torí kí ni? Kí ni mo ṣe fún wọn? I don't know. Right now, mo máa lọ pẹ́ lọ́pàá. Mo máa fẹ́ arrest you. Ó dàbí ẹni pé o ní idea nǹkan tá à ń deal pẹ̀lú níbi táwa yìí. See, Chief Williams kọjá gbogbo nǹkan tó ń sọ yẹn ọlọ́pàá. Òfin wo ló fẹ́ gbé Chief Williams sọ fún mi? Kò sí. Wo our advice lọ mú mọ́mí ẹ̀ àti àwọn siblings ẹ̀ kúrò níbi tó ń gbé kẹ́rì locate. Kó dẹ̀ fi ọmọ Chief Williams sílẹ̀ because ọmọ address wọn ni everything. She's just my friend. He doesn't want to know that. Okay, just go straight down. The first door by the left.
ó ṣèkà tán tẹsẹ̀ mọ́rin òròpó ti tán. ẹ jẹ́ ká rántí pẹ́lẹ́dùwà ló lẹ́mí kó wá. àrà tó bá wọn lù wá ló lè fi wá dá. alára àgbà ìdá bàbá fi mí dára ire. kí ló ṣẹlẹ̀. wọ́n láti wà ṣe rí àwọn tí wọ́n pa arọ́ la wá. ó fẹ́ pa mí. ọ̀daràn lọ́wọ́ fún ọ̀pọ̀ ọmọ mi ẹgbẹ́ mi kan. ọkàn mi sọ mi pé ìyá ẹ̀ gangan ni. ṣé ìwọ ni ìyá jọjú. èmi ni ìyá rẹ̀ bàbá mi o. Very good. And where is your son? Jọjú dà. mo ní jọjú dà. jọjú dà. mo ń sọ fún ẹ for the last time ibo ni jọjú ọmọ ẹ wà. wọ́bí tí wọ́n bá lé ọmọ ẹ dé ọ̀nà ibi tó júwe tí a bá bá wàá fi ikú ṣèfàjẹ́. Follow him.
tí mi ò bá rí ọmọ yìí, I repeat, tí mi ò bá fi lè rí ọmọ ẹ jọjú, wàá mọ̀ wípé eyín mú jábẹ́ lọ. Lade, why? I'm sorry. Why? I'm sorry. Why? I'm sorry. Daddy. Why? Sorry, Daddy. Why? Sanyàn níjọ́ àlárì nígbè lẹ́sẹ̀ tẹ táwò dé ìbà ìgbò adé á fún ọ nífẹ̀ẹ́ akẹ́lù bẹ́ẹ̀bẹ́ẹ́ wọ́n jí kùtùkùtù òwúrọ̀ wọ́n mú mi ojú ṣe ra àwọn ọmọ. Ó gbèyọ́nú. Ifá ní agídí ọ̀dà nǹkan fún ni sùúrù bàbá ìwà àgbàlagbà tó ní sùúrù ohun gbogbo lóní dífá fún Ọ̀rúnmìlà bàbá lọ́ọ̀rì ń fẹ́ ìyà tí í ṣe ọ̀kan bí olúwo ìyà kan tí bàbá jẹ́ ń wò lọ́jọ́ sí lọ́padà dìyàwó. Ifá yìí ń sọ̀rọ̀ ọmọ. Ifá yìí ní kí n wí fún akápò wípé ẹ bímọ ṣùgbọ́n ẹ kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Sùúrù. Dífá ti wí náà. Bàbá mi nílé ní sùúrù mọ́ torí pé ilé ọkọ̀ kẹta ni mo wà yìí àìrọ́mọ bí ló pín mi kúrò ní ọkọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ní kejì kúrò ní ọkọ̀ kan tí mo wà yìí díẹ̀ báyìí ló kù ẹsẹ̀ mi mì àwọn ẹbí ọkọ mi ò fún mi ní sinmi lórí ọ̀rọ̀ ọlọ́mọdé ọmọ ìṣàánú mi bàbá ẹ mọ̀ yẹ kí tèmi gbé nínú ayé. Arábìnrin. Ó kú ájú ọmọ. Sórí èmi tó ń wò yìí babaláwo ni mi ń wò yìí ṣe oníṣègùn. Bí n bá fẹ́ ṣoògùn fún yẹn wọ́n kọ́kọ́ dáfá. Ìtìfá bá ní í ṣe ni wọ́n ṣe ọ̀nà tí ọ̀pẹ bá làálẹ̀ ni wọ́n tọ̀. Ifá yìí sọ pé ẹ bímọ o ṣùgbọ́n kẹ́ ẹ kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Bàbá ẹ wo mi ò lè ní sùúrù mọ́ ẹni mi ò gbé sùúrù kọ̀ọ̀kan mọ́ ẹwọ́ ẹ̀ ṣàánú mi ni ọ̀nà tó bá máa gbé gbà débi náà màmí dọ́lọ́mọ láyé ẹ̀wọ́n ní kí ẹ bá mi gbé gbà àmọ́ sùúrù yẹn mi ní lè ṣe mọ́ ẹ jù ọ́. Ṣé bàbá ṣe rí ìyàwó mi tán wò yìí àyàmọ́ ló pa ẹ̀mí àti ẹ̀ torí pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ kò ní ṣe ìyàwó alákọ̀ọ́kọ́ mi rẹ̀ mo ti fi alákọ̀ọ́kọ́ kò gbọ́ pa mo ti fẹ́ lẹ́ẹ̀kejì kò gbọ́ pé ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ bàbá kí n tẹ́ bá lè ṣe táfi dọ́lọ́mọ láyé ẹ ṣe bàbá ẹ jọ̀ọ́. Bàbá ẹlẹ́sẹ̀ ní oṣù tán lẹ́fẹ̀ẹ́ ilé rí ọ̀gẹ́rẹ́ àfọ́kọ́ ẹ̀rí wọ́n fà ánú fọrí wọ́n fi kà fọ́ bí kò wọ́n fòrò lò fọ́n má pé gbó lọ́nà o. Bẹ́gbẹ́ ní lówó ba òní á máa dún ní bẹ́gbẹ́ ní kọ́lé ba òkú á sì máa dún yàn bẹ́gbẹ́ ní bí wọ́n bá òbí àdàbí pàwọ̀dà yíwá bẹ́gbẹ́ ní nílé gbogbo wà ní àdàbí ègún òun èpè. Adé fún ọ̀sán ọlọ́yìn tí ó máa mú mi ojú sèrà òun gbogbo. Ọ̀kànràn sá sísá ló ń sá ọ̀kànràn sá yóò lòun ọ ayé ẹtù dífá fún ẹtù sókún àìrọ́mọ bí ọ̀kànràn kankan kan awọ ọmú dífá fún ọmọ sókún póhùn odò wọn ní kó mú rúbọ lọ́nà ẹbẹ̀ odidi ọmọ láyé tó fi tọmú lọ́rẹ. Ṣe rí lórí àwọn fátá adá Ifá ìjẹ́ kó yé wa wípé tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ni ó máa fi lílẹ̀. Bàbá ẹ understand ni ẹ wo ṣé mo sọ pé kò sí bá ṣe máa délé òkúta ní borí tó bá jẹ́ kí ẹ bá wà tọrọ ni kódà kó jẹ́ kó yà wá ni àwọn máa dá padà ẹ̀wọ̀n ṣe máa forúkọ ọmọ pè mí gángan ni wọ́n forúkọ ọmọ pè mí kí mi náà kó làágọ́ ni bàbá. Arábìnrin sọ̀rọ̀ nísìnyí ó ní ká wó mọ fóun bó bá ti gbà ṣùgbọ́n àwọn ọmọ tó jáde lójú odù fáyọ̀ dà ẹgbọ́n bí wá ti wí ni Ifá ní ọmọ inú ọká ní ṣekú pọká ọmọ inú èrè ní ṣekú péré ó ní olóòótọ́ ayé wọn ò pogún síkàsíkà bẹ̀ wọn ò sì mọ níwọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ẹ̀sìn ò lọ títí kò jẹ́ kọ́rọ̀ gbogbo dùn ní dífá fún ọ̀rọ̀ gbogbo tí ń dun akápò bẹ́ẹ̀ ni kò dún fá.
Ifá ní ogun tí ń dùn àwọn òdùn òun níṣẹ́ ni kó bẹ́lẹ́dà rẹ sọ̀rọ̀. Bàbá ẹ tó bá mi kẹfà ẹ jẹ́ kó dùn àwọn ẹ jẹ́ kó dùn àwọn sẹ́ bàbá ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni ṣé bá máa forúkọ mọ́ pè mí ẹ ò kí n bí láàárọ̀ kó kú lálẹ́ mọ́ tẹ̀mí lọ́rùn iṣẹ́ àti bímọ ni bàbá ẹ jẹ́ kí kú lè gbé aláǹkó. ẹgbẹ́ wọn fi orúkọ ọmọ kan pè mí náà ẹgbẹ́ wọn kọ́kọ́ ọmọ kan pè mí náà ẹ bá wa ṣe bàbá bá wa ṣe àmáì bàbá. àdókò tí ìforúkọ mọ́ pè wá wọ́n pọ̀ ní ìyàyọ̀ mi ní ìyàyọ̀ bá mi ìbúlẹ̀ ìṣẹ́ ìlú ògbé ìbò ìbárínú yín o bá wa ṣe afẹ́ bẹ́ẹ̀. tọ́ ẹlẹ́sìn ọyún àwọn akápò ìpá wọn fọmọ lọ́nà kọ́nà bó wá ti rí ẹ̀yìn. kíkún ìdìfú pẹ́tẹ́ náà pé àgbàdo ẹgbẹ̀rin àgbàdo ṣẹpẹ̀tẹ̀ lọ́gbọ́ fájú adé á fún alégùn mọ́jọ ọmọlówó ẹyọ ẹ bímọ. ilé ṣe ẹ bímọ. kí wàá ní ètò báyìí. Ifá yóò ní balẹ̀ kọ́ mọ́ lè tutù a rúbọ fáwọn tó láyé tá a bá ti rúbọ tẹ́wọ́ bá ti fín tẹ́wọ́ bá ti dà tọ́sẹ̀ túra gbére wa rùdí ọ̀run àdúrà gbà mí. ẹ ṣe bàbá òkú rìn bọ́ọ̀ bá gbàgbé lọ́dún náà tẹ́ wá mo wí fún yín wọ́n ní ká ẹ fẹ̀sọ̀ ṣe ẹ̀sọ̀ báyìí lejò fi gàgbọ́n ẹ̀sọ̀ ní fi sọ̀ mo ní ká ẹ má fi pa kálíkè mu ṣùgbọ́n níjọ́ náà mo rí i pé ara ọmọ ń ta yín ẹni kó dàbò jílè tẹ́ẹ̀bí láàárọ̀ tí wọ́n sì padà lálẹ́ kán sáàmù forúkọ ọmọ kan pè yín ètò báyìí pé Olódùmarè sí gàgà lójú yín tẹ́ rí tí ń bẹ wájú yín ni ẹ̀ ní wí bẹ́ẹ̀ gbà náà ṣùgbọ́n lọ́dọ̀ mi ní ìdí àbá ti bá ẹkún wọlé dandan ni kó bẹ́rìn jáde Ifá tí mo rí ló bà mí lẹ́rù lójú ìrẹtẹ̀ ìka ó ní ẹ̀bá lọ́lọ́lọ́ bí ọlọ́ ẹ̀bá rèrè bí èrè ó níbi tẹ́ ẹ ti lọ náà lẹ́ẹ̀ padà sí adé á fún ejò lọ́ọ́ mèrè lápà ẹ mọ̀ mọ̀ pa o ẹran abọ́ òun ní ẹ mọ̀ mọ̀ pa o ẹran abọ́ òun ní ẹran abọ́ òun lè jòlá ọmọ inú ọ̀ká ní ṣekú pọ́ká ọmọ inú èrè a sì mọ̀ ṣekú péré ọ̀ká ní wá ń gbénú eruku yọrí ọlá èrè ní gbénú àbàtà garùn oyè mọ̀jà kíbẹ̀ lónìí ṣùgbọ́n kò sí ní ta fẹ́ ṣe kádàrá ti dúró pínpín sì ti pẹnu ẹni tẹ́mi wí fún ọ ni pé kó o mọ́ ronú lárójù ẹni tó ti lọ nǹkan tó ti bàjẹ́ bí ó ṣe ní wá tún bá ti ń dáa jẹ́ lérí ń tọ́mọ sá kí ni tí mò ń wí ni wípé kó o mọ bó ṣe tọ́jú ọmọ yìí dáadáa torí pé ọmọ ológo lọmọ yìí ó ò tí ì ní nǹkan kan àsìkí rẹ̀ pọ̀ kódà ibi tọ́mọ yìí bá ń sùn gbogbo ẹni tí wọ́n bá jọ ń sùn lé wọn mọ̀ rí ṣe ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìtọ́jú gbọ́dọ̀ dùn níbi tó ti ní òkúta alàmọ́sọ̀jẹ gbogbo ọ̀nà alàmọ́sẹ̀jẹ̀ adífá fún ọwọ́ abiyamọ bí márùn jèrè márùn ọlọ́mọwọ́ kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ ìwà kì í tójú oníwà bàjẹ́ adífá fún jẹwésùn ti sàkọ́ bí Olódùmarè ọgọ̀tún ọmọ ọlọ́mọ atẹ́ni ọlá lẹ́gẹ́lẹ́gẹ́ forí sagbéjì ibi tẹ́ ti tọ́jú ọmọ nù ọmọ ọwọ́ rẹ̀ ò gbọ́dọ̀ kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ rẹ̀ ò gbọ́dọ̀ kú lójú ẹsẹ̀ ìwà tí inú wa gbọ́dọ̀ tójú yín bàjẹ́ ṣùgbọ́n ní ti ń bani lẹ́rù náà rèé torí kò sí bọ́mọ yìí ti pẹ́ tó náà ẹ má jẹ́ àfi gbẹnu sọ̀rọ̀ ẹni tó bímọ ọmọ ni ó sìn ẹni tí ò bí ọmọ ni ó sìn àdúrà táwọn gbà sólódùmarè ni pé kó má tó lódì kó níwájú ọmọ kan yìí kẹ́ńtọ́ wà lẹ́yìn ọmọ síwájú ṣùgbọ́n tẹ́ ẹ bá tọ́jú ọmọ yìí ẹ jèrè rẹ o Ifá ti gbinú. ṣe rí bàbá ṣe gidi gan ni mo gbọ́ ọ̀gá ọ̀tẹ̀ sọ ṣe rí ìdùnnú bẹ̀rẹ̀ gan ni wípé wọ́n pè mí lẹ́nu bàbá alágbájá bàbá àtàmẹ́dò inú mi ò dùn mí ò ṣe bínú gbogbo yẹn tara rí tó ta mí lára ni bàbá ṣùgbọ́n ṣe rí àtìgbà tí mo ti wá bí nǹkan ti yàtọ̀ nǹkan ti dáa ìgbó kan gbé wá lọ́tún gbé wá lọ́sì ni bó mọ̀ ṣe wá kóṣà ṣebí yóò ṣàpẹ̀ fún mi èmi oníṣàṣẹ ni ẹ wo ẹ jẹ́ ìfẹ́ rẹ̀ ẹ kó wà ló ka àyà mi ẹ kó wà báwọn ìjọ. ọmọdé ń ṣe ọ òpin nǹkan yàtọ̀ ké yàtọ̀ ṣe bí wọ́n rèé níbi tó lówó dé ó fẹ́ ran tapoli lẹ́wù bẹ́ẹ̀ ni ìwọ sáà máa tọ́jú rẹ̀ dáadáa. Oh, So I'm fine. How are you? Fine. I'm ready to go.
Báwo ṣe wait? Wà á dẹ̀ kàn báyìí. Àbá. Yeah, come over here. Come. Don't say that yet. That's my baby. You see, you are going out now, okay? Tó bá jáde lọ, tó bá rí anybody, tó bá dẹnu fẹ́ kọ́ ẹ, do not hesitate to tell me. Daddy, mo kí n ṣọmọ kékeré now. You know I love you so much. I know you love me. You have to stay safe. Thank you. So, go take care, Shibo. Okay, Daddy. Love you. I love you too. Daddy, hospital. I'm sorry, I don't mean to. I'm sorry. Daddy, okay, let's go to the hospital. I'll take you to the hospital, Daddy. Somebody help me. Daddy! I just couldn't wait for Try to come and watch drama. Daddy! Come and watch àṣìṣe òbí sọ́mọ bàbá má fi ṣàdánwò mi o orí mi má jẹ́ ń ṣiṣẹ́ o agídí ọ̀dà nǹkan oṣù bàbá ìwà ọ̀gbẹ̀ yọnu àgbà tó ní sùúrù láyé yìí ohun gbogbo lónìí òwúrọ̀ ayé ẹni dára kalẹ̀ sunwọ̀n jòwúrọ̀ lọ ọmọ gbàjẹ́ ń sinmi Èdùmàrè mo ní mi ò fẹ́ what are we looking for in life tani tọmọ bá wò what do we want to have tani tọmọ bá wò vanity is life olójú kòkòrò